àdìrẹ mi. àdìrẹ mi èyí tí mo rà láti kékeré ó bọ́ sí kòtò bàbá Kàrúdé gbígbé tí mo gbé gbígbọ́n ní gbọ̀n láì farapa. ó yẹ ẹyin mẹ́wàá ó pa mẹ́sàn-án ó fi kan pamọ́ lọ́mọdé òkú àgbà ní í dà bí mo bá dàgbà máa ra mọ́tò. ẹ pàtó fúnra yín. jọ kí ló rọ́ọ̀lù ẹ nígbà tí mò ń kó àwọn yòókù ẹ ní nǹkan tó sọ̀rọ̀. dédé ni wọn ká yẹn sà èmi ti overpass rẹ sà. o tún sọ ni pé ó ti mọ jù wọn lọ. rárá mo ti overthrow ṣé òun yẹ kán ti fún mi ní double promotion. ó yẹ kí n sì ní kíláàsì. ọyọlá rẹ àfi plot fún mi ní àkọsórí. àkọsórí ẹ wò àkọsórí mi máa fún dédé kíláàsì bó wà láti ìwé big exercise book. bàbá ìyá Gani èdè times èdè Rẹ̀mí kò ní ìyá Jẹ́gun eléré bọ́ọ̀lù ó ń dàbọ̀ Káyọ̀dé ó ń dàbọ̀ Káyọ̀dé ó ń dàbọ̀. sá. ṣé wọ́n tẹ̀mí kọ́ ẹ nìyẹn. ẹ má bínú. fún mi ní mi. ẹ má bínú mọ̀ sọ fọtọjọ́ ọmọdé rẹ̀ ń sọ ìyẹn tọjọ́ ajé ti jẹta. gbọdọ̀ fún kọ́sí àtẹlẹ. mímọ́ rẹ̀ ọba ògo mímọ́ rẹ̀ ọba ẹ̀dá mímọ́ rẹ̀ ọba ẹ̀dá tó láyé gbàdúrà fún gbogbo wa pátápátá kó má sọ bá kan tó ga jùlọ mímọ́ rẹ̀ ọba ẹ̀dá ẹ pàtẹ́wọ́ mi. ẹ jẹ́ àgbẹ̀dẹ ni ẹ bẹ́ẹ̀ ló máa dára yín lọ. ṣé nǹkan tẹ̀mí kọ́ ẹ nìyẹn. tó morúkọ mi dá. èmi bínú Mr. Sangaria. mi sakarẹ́ rí. bẹ́ẹ̀ ṣe. ayé ò ní dáa. bọ́dà Bukala. kúlẹ̀sì bẹ́ẹ̀. bọ́dà Bukala. ẹjọ́ sà ẹjọ́ o jẹ́ ká máa lọ́ọ̀lẹ́ bọ́dà Bukala kíláàsì èlé o ẹjọ́ jẹ́ ká máa lọ́ọ̀lẹ́ o wọ́n ìjà àgbo bírèkì náà. ṣé ìbá wa rí ọmọbìnrin kan tó sáré kọjá gba bíbá ìsìn bíbá ìlú gbà ń sìn sí ẹjọ́. ó wọ tọ́pù orange pẹ̀lú ìkòtò blue. ṣe bákàrà lẹ sọ pé ẹ fẹ́. àkàrà kẹ. ṣé bọ́tà wá jó oúnjẹ ọ̀bọ ní àkàrà kẹ pọ́pọ́ọ̀fù lèmi máa ń jẹ ní oúnjẹ àkàrà. kò mọ sọ tuntun lábẹ́ ọ̀run ẹnu tẹ́ ẹ fi ládé egún náà lẹ́tùn pàdé òun oògùn mọ́. tí KUDI ó yàtọ̀ o èmi ò kí ń jẹ àkàrà rárá pọ́pọ́ọ̀fù lèmi máa ń jẹ àkàrà. kò burú o mo ṣe wá pọ́pọ́ọ̀fù náà lórí náà ni. èmi àkàrà ẹ ta pọ́pọ́ọ̀fù ní 15 naira fún mi èmi àkàrà náà máa jẹ ilé. ẹ kí ẹ o.
ẹ fi sí fún mi ó ga lára yín. Ẹ tó fẹ́ sọ ọ máa kọ́sẹ̀ mi lọ́wọ́. Ẹ gbà. Kí ni 500 naira níwò yìí mo ní kí n ti rí change inú àkàrà 50 naira. Ẹ fún mi change jọ. Èmi gan ní change náà. Níwò ìwọ náà ló kọ́kọ́ máa ṣẹ̀ mí lọ́wọ́. Ẹ bá mi wá change ẹ wọlé lọ. Iyún bí n bá rí ni o bí n bá rí ń gba ọjà mi padà o. Ẹ fẹ́ mi change mi jọ. Ẹ láìkí iyọ̀. Aláàyín pọ̀. Àkàrà èmi má máa jẹ. Àkàrà. Ọlọ́run kò ní gbogbo ilé ìyanu ilé. Ó ní adúpẹ́. Kúdírà! Kí ló ṣe é tó dúró? Kúdírà, kó dẹ̀ máa wò ó. Ẹni téèyàn bá ń ronú ẹ̀, téèyàn ronú àti wá lọlé, téèyàn tún wá pàdé lọ́nà, Elédùmarè ti fọwọ́ sí irú nǹkan bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ ẹni mò ń rò látàárọ̀ sáá. Mo wá òkú Kúdí ọ̀rẹ́ mi o. Kí tiẹ̀ wá lọ bèrè lọ́wọ́ rẹ̀ pé àti ẹ̀mú bóyá ṣé o rẹ́jísítà fún jáàmù ọdún ìṣá. Of course, mo register. Elédùmarè ṣeun. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àti Búṣírà ẹ̀gbọ́n mi mo kí bàbá olówó tí wọ́n fi rán wa sí jam blessing lọ́dún yìí. Èmi wá wò pé ṣebí Kúdí ọ̀rẹ́ mi ta ló tún lè ṣe jam blessing lọ́dún yìí o. Kúdí ni mo mọ̀ pé wà rẹ́jísítà pé àwọn textbooks tẹ bá lò ní jam blessing wà á yá wa káwa kàn án lé. Èmi àti Búṣírà àjọ máa kàn án lé tí ó bá ti yé wa àtúmọ̀. Màá yá yín. Ó dà. Kò má wọ́n tí ì lè lọ́wọ́ kò tí ì tán. Ṣé ta bá ti kà tán ṣe àbá bèrè. Lórí mi ò lè gbọ́ nǹkan kan mọ́ báyìí gbogbo ara mi ló gbọ́. Kúdí wá! Kúdí! Olórí burúkú olóṣì Kúdí KLEPTO kéèké kò lè bọ́ lọ ní orúkọ ẹ̀ oríwèrè ó ti jí ó ti kó sínú lóńjó ó jẹ́ mi ó mo fẹ́ tó dáwèrè dúró mo ṣe é jò ní mo tún rántí tí ò yẹ kí n rántí mo ṣe ra tó ti kọ́ṣẹ́ tẹ́lẹ̀ tó fẹ́ parí tó ti fẹ́ graduate àtẹ́lẹ̀ ti máa bẹ̀rẹ̀ jáàmù very soon. Báwo rí ọ̀dọ̀ yàrá kàlọ́ ẹ̀yìn náà ń bọ̀ ó ju ọ̀padà ọ̀rọ̀. Díẹ̀ mà ló kúkú bá yé mi jẹ́. Ó fẹ́ kí àkàrà gbígbóná ìsámi sábẹ́ mi. Ìwọ lọ. Lórí burúkú ló ṣì. Ìyá Sídí. Obìnrin tó bímọ tó sọ ń Sídí. Ó máa ní nǹkan tó rí tó fi fúgi àkọ́ṣẹ́ nírú orúkọ bẹ́ẹ̀. Nǹkan tí mo rí tí mo fi wá gbà yín nírú àmọ̀ràn báyìí rèé o. Kí ló ṣẹlẹ̀? Oníṣòwò gbọ́dọ̀ máa fi gbogbo ara ṣọ́gbà ẹ̀ ni. Ìyá Sídí ẹ mójútó ọjà yín káwọn kòkòrò ajẹnirun kọ́sítọ́mà bíi Kúdí kán má bàa jẹ yín run kẹ́ máa yẹ kẹ́ máa padà dé family house ní láìpẹ́ ọjọ́ láìsí mú tọ́lọ́ débẹ̀ ni. Kí ni màá wá ṣe sí ọ̀rọ̀ àkàrà yìí báyìí nígbà tí mi kì í jẹ àbí kí n gbé lọ́lé fún ìyá Kúdí ni kó fi jẹ búrẹ́dì gbígbóná. Màmí ò lè jẹ nǹkan tí mo ti fi síbí báyìí. Kí ló rí? Kí ni mi rí? Ṣebí wà tí mo dúró síbi iwájú ilé wa lọ́ọ̀kan tẹ́mi ò gbà Kúdí ọ̀rẹ́ mi o ó rà àkàrà o kémi náà jẹ́ ń bẹ́ o. Mo ṣáà ní kí wọ́n ṣọ́ bẹ́ẹ̀ ni mò ń ṣọ́ àfi tí mo rí Kúdí tó ń rí gbogbo gba ilé kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan bí pọ̀fupọ́ọ̀fù lójú ni o bákàrà ni o ìyá Sídí ìmọ̀ o mo ṣáà fún òǹkìbọ̀ abẹ́. Búṣírà ẹ̀gbọ́n Làbákẹ́ ni máa gbé lọ fún kóun náà jẹ nínú èrè iṣẹ́ ọwọ́ àbúrò ẹ̀. Lórí burúkú ó
ó fẹ́ bá yé mi jẹ́ ọlọ́mà ló yọ mí o yé. so ìwọ ọ̀rẹ́ ẹni tó ń kó ọjà lórí gbá mi ó sọ nǹkan kan. torí rẹ̀ náà mo ṣe ní kí n sáré wá sọ fún yín kí n gbọ́dọ̀ mọ́ sọ orúkọ báwọn. ó tún wá dúró ó tún bá olè ó tún bá a tójọ́ ó wí nǹkan kan olè ọ̀hún tún wá lọ bẹ́ẹ̀ bí ẹni tí ò tiẹ̀ ṣe nǹkan kan wo lẹ́yìn tí mi ò bá gba owó ọjà mi lọ́wọ́ rẹ̀ ajẹ́ pé mi kọ́ ni mo bí Sídí bẹ́ẹ̀ ni mo san fún ẹ ìwọ lè burúkú yìí. ìyá Sídí kí ló ṣẹlẹ̀ ẹ̀yin bá kọ́ ni mo jáde mò ń wọ kúrí tó ń jí nǹkan mo sì ní kí n wá sọ òfò fún yín. òfófó ọ̀ngàn ló máa wá pẹ́ ṣé wọ́n mọ̀ pé ẹni tí ò ní olè sí ò pariwo ọ̀ngàn gògórí ọlọ́pàá ni wọ́n gángan bá olè owó ọjà mi máa gbà lọ́wọ́ Búṣírà oníjẹkújẹ ẹ̀gbọ́n làbákẹ́ létekete bàbá ńlá tẹnu gẹ ọyàn ó kàn kó jẹ ìwé ìwé kò tiẹ̀ bí mi pé mo ti rí kò mọ bí tó ti wọ̀ ìgbẹ́ ló máa pa gbẹ̀yìn mo ṣe wà yẹn kò sí mọ̀ kankan á bọ̀ ní pé òun pọ́ọ̀jì ni. Wow. Wow. Àwẹ̀ ṣì ń ṣá. Wow. Owó tí bá kọ́kọ́ tújọ láyé mi náà nǹkan tí máa fi ra rẹ̀. Beautiful. Grandpa is so fine. So fucking what? So fucking what? Don't go just step father ni. Ìyẹn ló ń kọ́ máa ṣe bóyá ṣe bí olórí burúkú yẹn àbí. Ṣé ẹ̀mẹ́ kí mo sọ̀rọ̀ ń pẹ́ ni? As in mom sí mi ni ìyá tó bí mi lọ́mọ ni. Bọ̀ dúró ọmọ òfin ṣe lọ. Ṣé máa yẹn yàgò èmi tó náà ìyàwó ẹ̀ tó jẹ́ ìyá ọ̀rẹ́ tèmi kò possible náà kò dá náà. Nǹkan tó ń bẹ̀rẹ̀ kẹ́ mọ̀ sí ẹ̀ mọ̀. Ọjọ́ kíjọ́ ti máa gbá máa ẹ̀ mú ọjọ́ ti máa mú. Bákọ́lé mo mọ nǹkan tó lè ṣe sí bá mi jọ torí tó lọ ọlọ́mọ ẹ̀kọ́ lóko yẹn lọ. Bọ̀bọ̀ o ní láti bá a sọ̀rọ̀ nǹkan tó bá ń kó ṣe òun ló mọ̀ whatever sọ̀rọ̀ báyìí. Lost my baby. We say right. Lost my baby right. I lost my baby. Bọ́lá Bukala. I lost my baby. Bọ́lá Bukala. Bọ́lá Bukala. Olórí burúkú lọ kí ló dé tó ń pariwo orúkọ mi. Ibi náà jókòó sí. Kí ló dé? Ẹ wo n'agbára Ọlọ́run ẹni bá wọn jẹ gbogbo ẹlẹ́sìn. Kódà ẹ wo kọ́ ń pẹ́ fi ọwọ́ ta fún 5 naira jẹ́ sọ́fọ̀ yàrá wọ́n ní bá wọn mú. Kí ni nǹkan tó dé gangan ìwọ ni àdúrà wèrè kí ló ṣẹlẹ̀? Ó ti ṣẹlẹ̀ Bọ́lá Bukala. Ẹlẹ́yin ju ẹgẹ rẹ jẹ sọ́fọ̀ kẹ́yìn jí náà rọ̀ ẹ má sọ KUDI. Ẹ wo kí ló ṣẹlẹ̀ bàrí? Ó ti àbùn ní ọjà balẹ̀ tí ń bọ̀ o wọ́n já sí wòwò. Wọ́n já sí wòwò KUDI aláfọ̀ọ́ra. KUDI. Wọ́n bẹ̀rẹ̀ sí ń pariwo olè náà tún olè náà sùn. Mi àárẹ̀ mi kí KUDI ṣe kọ́ sọ́fọ́ tí jí irun ọkùnrin mi kí ó ń jíra. Ẹ o bó ṣe bó sí wo rè dídá ya irun ga. Mi kọ́ nínú ẹgbẹ́ síta ni wọ́n ń pè ní gbèsókèrè o ni wọ́n ń pè ní gbèsílẹ̀ rè o ọ̀dà mi lóhùn. KUDI ti jalè o wọ́n ti já sí wòwò ọjà balẹ̀ ìdèdè èrò wọ́n ti bẹ̀rẹ̀ iPhone tó mú dà. Olórí burúkú. Níbo ló wà? Aláìfọ̀n tó múnú mọ́tò máa kára wọn tó ṣe mímọ́ ẹ o. Ẹ máa pa bébí olóhùn kó fóònù. Bọ̀ kí ni tiẹ̀? Olóhùn kó BlackBerry. Àlọ́ jí fóònù àti iPad ọ̀sán Ó sì mọ̀ wọ́n jí. kò yé mi ó dà bó ti mi bọ́ǹbù. Kí ló ṣe ẹ̀ ṣọ́dá wa rí ni? Mi ò rí yín rí bọ̀ bébí olóhùn jí fóònù. Ẹ sílẹ̀ náà. Ẹ ṣe wá fẹ́ kú fún un ní kí ni tiẹ̀? Ẹ lọ ṣẹ́ẹ̀kì mọ́tò yín náà. Ẹ lọ ṣẹ́ẹ̀kì mọ́tò yín. Ẹ sílẹ̀. Bákọ́lé ó mọ̀ kọ́ mọ́ yìí. lọ wo nu mọ́tò. Tí n bá wo mọ́tò tí màá rí wàhálà ni o. má wọrí má dúró tì bọ́ báyìí. Ẹ wá mi ò mọ̀ rí o. ṣáàdúró jẹ́ kó lọ wo mọ́tò má dé sí. Máa kú àdìgọ́ sí mo mú rẹ̀. Yẹn ká máa sọ
fún ẹ débẹ̀ mi àárẹ̀ ọ̀nà ẹ̀ sọ èmo mọ̀ dáadáa Kudi mo máa mọ̀ dáadáa kẹ́ ẹ wò Kudi ti di PLC o ó ti di PLC rẹ̀ jẹ́ sọ́fọ́ kí lóde mọ́jẹ́dẹ́ àì wọ́n fowó wọlé o wọ́n fowó wọlé jẹ́dẹ́ wọ́n kàn wò náà fẹ́ mi kí wọ́n wò náà fẹ́ yìí bọ́dà mú kálá má yìí rí o. àwọn olórí burúkú wo ni wọ́n na Kudi náà. bọ́dà mú kálá yẹn ní ká má sọ ṣe rí nínú ìdẹ́bẹ̀ mi àárẹ̀ àwọn ọkùnrin rẹ̀ jẹ́ sọ́fọ́ Kudi jí irun wọn mi à bọ́n ṣe jí irun wọn èèdà o ẹ má la bá wọn rárá nítorí sọ́fọ́ bọ́n fún ẹ nígbàjú gbà àlejò ọrùn lẹ má ti lajú o. bó ọ̀yàn ní báǹkì Kúdú ni wọ́n gbé jáde. dídí náà kó síta o. ìwọ náà rí. dídí náà kó síta bọ̀ tí pẹ́ẹ́n dé bẹ́ẹ̀ ẹ wo àwọn rẹ̀ jẹ́ sọ́fọ́ black man yàn ṣége ayé o ìjẹun kọ̀ọ̀kan gba ẹni tí ọrùn ẹ má ti lajú o. ayé wọn ò ní dá. ń ní gbà o. wọ́n lè lọ ibikíbi àwọn ẹ lè lọ ibikíbi ẹjọ́ ẹ ń sọ máa yé mi máa jẹ́ kẹ́mi láfi ẹ̀mí yẹn ṣòfò àmì máa jẹ́ ká ẹ wo Kudi tí dojú tù ẹ̀ Kudi lè jẹ́ sọ́fọ́ ní ẹ̀ toast ní ẹ̀ sọ́fọ́ I love you kó dẹ́ kó reply kó sọ toasted kó sọ́fọ́ toasted àmì toasted kàbí toasted machine ibi wa láti ṣẹlẹ̀ ṣé mo sọ fún yóò ń bú pọ̀nrí bàbá yálẹ̀ ẹ̀ tó sọ́fọ́ ẹ̀ kọ́ nífẹ̀ẹ́ sí. ẹ má lọ o ẹ jọ o láti òní lọ ẹ jọ nífẹ̀ẹ́ gbọ́ ẹ jọ ẹ má kọrin Kudi mọ́nú lé o. ṣé Kudi gangan lórí Kudi gangan. Kudi rà ẹni ìjẹ́ sọ́fọ́ náà kọ́ inú ìfẹ́ sí sọ́fọ́ I love you kó sọ́fọ́ I toasted you kó sọ́fọ́ ìpọ̀nrin láyáláyà ẹni. ní sọ́fẹ̀. Don't stand on the road. níbo ló sọ fún wa. akẹrin má gbé ṣé wọ́n sọ fún akẹrin gbé. mo fẹ́ pa wọ́n ni Kudi kí ni Kudi jí gan-an. ẹ lọ o ẹ̀gbọ́n mi ẹ má lọ o kò tí dọ̀rọ̀ kó. kí má lọ. ẹ má lọ o láìpẹ́ ẹ o báyìí mi jẹ́ báyẹn o sì dá o. ó mọ̀ mi lọ́bẹ̀ àmọ́ tá a bá ti dọ̀ wọ́n ní gẹ̀gàn. ẹ má rí pitiri ẹ jàre. tí wọ́n lè nà yẹn. wọ́n ti lè pa yẹn jù. ẹ ṣáà máa wòrun dédé rún fún mi dùn ẹ̀ láti jẹ dédé ẹ̀ má rí bó ń ṣe yọ rè. olórí burúkú náà yẹn ló tẹnu mọ́ látàárọ̀. tó bá ti dọ̀ wọ́n sọ fáwọn èèyàn pé èmi ni ọkọ àfẹ́sọ́nà ẹ kà lọ torí oní wọn ní gẹ̀. ẹ kà lọ igẹ̀ wọn tó gẹ̀ Kevin. ẹ kà lọ. kò fún ó sì jí báyìí wà àti tọ́ntọ́n ó lè sí ní ó lè ní. wo aláìgbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ jèrè ó jí fò kò jí fò ó ti ṣẹ́. ó lè ní wọn náà olórí burúkú ó bóyá dúdú ọwọ́ gbìbí táwọn jẹ̀bù amọ̀kadé. sílẹ̀. ó ṣe lè máa jí tọ́ntọ́n. ọmọkùnrin ọlọ́jà bẹ́ẹ̀ tán. aṣára mi ni sọ ti rùn. Kudi dìde. Tọ́mtọ́m àti báírò nìkan ni mo mú nu mọ́tò. Wọ́n lè nà mí. Dìde. Wọ́n lè nà mí. Wọ́n nà mí. Dìde. Wọ́n ti bá mi. Kí ló wí? Òde wáyé! Ìyá Kudi pa mí o! Ìyá Kudi pa mí. Kudi, ó ti pa mí láàrin àdúgbò. À ń pètèpèrò pé kìlú ó kún. Ìwọ tún ní kálábọ̀yún kó fìlú lẹ̀. Ọlọ́run. Kudi, pẹ̀lú bí mo ṣe tíráì tó pé kí ìwọ ọmọ yìí kó chẹ́ǹgì. Ibi ikọ̀ náà ló tún já sí. Ìwọ Ọlọ́run mi. Kí ni mo ṣe tó fi fi ọmọ àríbànújẹ́ báyìí tó fi ta mí lọ́rẹ? Ẹ̀ṣẹ̀ wo gangan ni mo ṣẹ̀ tó fi jẹ́ pé ọmọ adójútì ni yìí ló tọ́ sí mi, ọmọ tó ń bani lójú jẹ́ káàkiri àdúgbò. Ẹlẹ́dàá mi yọ mí bó ṣe yọ Daniel kúrò nínú ihò kìnìún kúrò nínú hílàhílò yìí. Ìwọ Ọlọ́run mi, Jésù Kristi ṣàánú mi. Kàn yé ya aṣọ mọ́mọ́ mi lára nítorí súwìtì àti báírò. Mo sìn ẹ́ tó Ọlọ́run, mo sìn ẹ́ tó kí ló tún fẹ́ kí n ṣe. Ẹlẹ́dàá mi. Ẹlẹ́dàá mi. Alájì. Ìwọ máa kẹ́yìn kó tó bá lórúkọ jẹ́ wọ́n fi lùlù dán lágara ni. Alájì ṣàánú mi, ọmọ kan ṣo tí mo bí, ṣàánú mi. ṣe ń gbọ́dọ̀ jáde sọmọ nílé yìí ní àbásìbí mo bèèrè lọ́ọ̀ sọmọ ní àbásìbí láti gbà tó ti parí skul sàtẹ̀ kò gẹ́rẹ́ àmì sọ̀rọ̀ débi pé yọ kàwé sí o lè níjà káàkiri lémi tí mò ń ṣe wáàsí lórí mọ́ńbàrí fáwọn èèyàn pólí ọ̀dà lọ́mọ tèmi wọ́n mú lé bàdà nífi ṣiṣẹ́. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Alájì ẹ ṣe sùúrù. nígbà ìyá ìyá tó bí mo lè wọ́n wá gbọ́ o
ẹnìkan ìfowó ẹlẹ́hà kó fi dá sọ fẹ́ gbó ọlọ́ngàn ọ̀fẹ́ bẹ́ẹ̀ àwùsù bíi láìmínà ṣetán rọ̀jì tó bẹ́ẹ̀ bàdá wọlé díẹ̀ dúró tí àwọn ọmọdé díẹ̀ dúró ní kọ́lọ́mọ ni èmi mọ̀ sọ bẹ́ẹ̀ láàyè. ṣàánú mi èmi náà ń ṣe bible lesson fún wọn mo ló lè ò dáa Kudi jọ̀ọ́ ṣàánú mi níbo làlájì tí ń lọ báyìí ìwọ lọ́n kí ni kí n ṣe báyìí ẹlẹ́dàá mi o kí ló tún dé. ṣubú lulẹ̀ níwájú àpótí ẹ̀rí o ogun tó ń jà mí o Jésù ó ní láti ṣubú. ọkọ mi ṣàlàáfíà ni. adúpẹ́ mà àlàáfíà lẹ́rìbọ̀dì wa mà. mọ́mì ṣé mo bá Kudi nílé mà. ó wà nílé ó wà ní yàrá rẹ̀ níbẹ̀. all right ma. Démọ́lá. Ma? Démọ́lá. Ma? Ǹjẹ́ o gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Kudi lánàá? Mo kúkú gbọ́ mà. Ọkọ mi, báwo ló ṣe máa bá mi bá sọ̀rọ̀ nípa àwa dójútì nìyí? Ojoojúmọ́ ni mo fẹ́ ń kọrin sí létí. Kudi ò yí padà. Bóyá tí wọ́n tó bá jẹ́ ọ̀rẹ́ tó bá ń bá sọ̀rọ̀ bóyá ìbàjẹ́ gbọ́. Ẹ má wọrí mọ́, máa bá a sọ, Ọlọ́run á dẹ̀ jẹ́ kó gbọ́. Kó yá a gbọ́ ni, toró ti sú mi. Ẹ fọkàn balẹ̀, Ọlọ́run á gbà fún wa. O ṣé ọkọ mi, Ọlọ́run ní yọwọ́ lọ́rọ̀ ẹ. Ẹ jẹ́ kí n wọ. Aago ní ṣubú lulẹ̀ níwájú àpótí ẹ̀rí o. Ogun tó ń jà mí o Jésù o. Kudi. Tẹ́mi lọ́wọ́ sọ. Mo wà pa. Ìwọ ńkọ́? Mo wà bí mọ́tò tó tírélà kọlù jàre. Kudi. Yes. You are the headline of the news in town. Adití nìkan ni kò ní gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ lánàá. And I don't need to tell you that I'm highly embarrassed by it. Tẹ́mọ́lá, ṣorí nǹkan tó ṣẹlẹ̀. Excuse me. Jẹ́ kí n ṣe tán. Jọ, ṣé mo need láti rán ẹ létí pé olè jíjà máa ń rìn ènìyàn ni? Ìbanilórúkọ jẹ́ gidi ni. And tí o bá jáwọ́ ńbẹ̀, you will only kill your dream of studying political science in the university. Nínú kò gbẹ̀yìn sẹ́wọ̀n, àbí kan sun ẹni títì bí ẹran. For Jesus' sake, you are a beautiful girl with a bright future. Tí o bá dẹ́kun kínní, wá bà ayé ara ẹ jẹ́. Demola, má bínú sí mi. I'm very sorry. I'm very. I'm sick and tired of your sorries and apologies. That's your favorite lines. See, what I want is a change. And if you cannot change, má jáwọ́ lọ́rọ̀ ẹ. Demola. Demola Ọláyẹmí. Èmi Kudirat Hasan. Mo ṣe ìlérí fún ẹ lẹ́ni wípé mi ò ní mú nǹkan mọ́ tèmi mọ́. Má dẹ́kun wà bàjẹ́, mi ò ní ṣe irú ẹ̀ mọ́. I promise. Please. Please. Thank you. Sure, but forgive. That's it. Thank you. Yeah, Mara, come on. We are late for the jam blessing already. Thank you.
n kò fẹ́nu ayé mi mọ́. Yẹni ẹ kú ṣe. Mọ̀rúfù bó ni. ẹ pariwa ẹ ṣàbùjọ fúfú rè. ṣé ò rí wáṣọ funfun lélẹ́yìí. èmi náà ṣàwọn sọfọ aṣọ funfun kan ní ẹ má fi ṣe àdìrẹ. ṣàṣẹ lójú ẹ ni Mọ̀rúfù. ẹ wo ẹ kú ṣe yé mi ẹ wẹ mẹbìnú etí ẹ ṣewu náà ẹ ṣewu bí mi ṣe ń bọ̀ láti ọ̀dọ̀ yebọ́sẹ̀ ẹlẹ́wà mi sọfọ kí n yà kí n rí wọn àti sọfọ dídí rìn ṣẹlẹ̀ yìí. ọ̀rọ̀ wo. tí ẹ fi KUDI ń ra ìyá àwọn ẹ̀rọ lọ́hùn ìyá ara mi bú mọ́ṣọ́ ìwọ̀n ẹ̀rọ lọ́hùn yé mi ẹ má rò ṣẹ́yìn sọfọ kó ní ọ̀rọ̀ orun jù òun rè máa mú ẹkún àsùndà wa ẹ má rò ó tíṣẹlẹ̀ yẹn mọ́ sọ fún mi mo ṣe ń bọ̀ látọ̀dọ̀ yebọ́sẹ̀ ẹlẹ́wà mi sọfọ wọ́n ṣe ń pè mí mọ́rùfú mí kí wọ́n máa pè mí fún nǹkan kọjú sọ́run mí dání bọ́ọ̀dù náà ṣe mọ́ rí sí wọn fi ń pè mí ṣe mọ́ ìdí wọn fi ń pè mí. kí ni ìdí òun. wọn ẹgbẹ́ ilé KUDI rè mí gbé wọn nítorí sọfọ KUDI yẹn aláfọwọ́ráńgà ṣe mọ́ sọfọ ọ̀sẹ̀ mẹ́ta ní sẹ́yìn ṣe mọ́ sọfọ KUDI jálè ó ti ń ṣe kọ ní ètí pẹ́ ṣe mọ́ sọfọ ọrùn òjì disable pint ńlá àwọn ọ̀rẹ́ rẹ̀ náà jọla ṣe ìtọ́lẹ́tì kò ì mú ní akéè máa fi disable pint ṣe ló ń ṣe sọfọ itri rò ti ń bọ̀. Mọ̀rúfù ó ṣe. ṣé ẹ má gbọ́ yé mi ṣé ẹ rí o ẹ jọ o àwọn ìgbọ́nukún ẹ wò ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ọkàn ẹ jọ torí Ọlọ́run o ọwọ́ rẹ̀ bá ṣẹ́gun sùn máa ń jẹ o kí ẹ mọ̀ sọ fún ẹ má jẹ oúnjẹ ọmọ gidi ẹ kọ ọmọ rẹ o nítorí sọ fún ọmọ máa lọ ìgboro náà bó ń bàbá sọ fún òun padà dé àgbé oúnjẹ rẹ náà sọ fún ẹ tó máa ra ẹnà ọrùn o. Mọ̀rúfù. ẹ wò ẹ jẹ́ kí n sọ dodo ọ̀rọ̀ kan ẹ bọ ọmọ gidi ẹ wú ẹ bọ wí ẹ bọ KUDI wẹ fani tí ẹ̀yin sọ fún bọ́n ṣe mi ṣe ràn kan rẹ̀ bọ́n ṣe mi ṣe rè ẹ bọ wí nítorí sọ fún wọn alájálè ẹ jẹ́ kó mọ́ sọ fún ikú rẹ̀ máa ń gbẹ̀yìn olè o nítorí sọ àwọn mẹ́ta ń rà ẹni rẹ̀ bá ṣe kẹrin wọn máa sọ fún are you alright ṣeré wà dé shop yọgán máa ṣe ti ra ẹ àfi kọ́ba kéèdùn yẹn ìbọn ra o ó ń lọ rẹ yẹn o àwo lọ o. ẹ̀jẹ̀ Jésù ò ní jẹ́ kán yìnbọn sọ́mọ tèmi. kí yẹn bá fẹ́ má ṣẹlẹ̀ ẹ jọ sọ fún ẹ sọ rí KUDI kò yé disgrace mi nígboro ilé wo ibi kíbi ojú ọ̀run máa mú ṣe kọ́ọ̀rùn wọn náà ọ̀run máa wọ̀ jù mí náà dédé náà ni wọ́n gbé náà sójú olú ẹ̀. Mọ̀rúfù ó ṣe ó ṣeun ó ṣe. yéri KUDI ẹ bọ ọmọdé yẹn sọ̀rọ̀ o ẹ bọ KUDI sọ̀rọ̀ o tẹ́ ń bá má sọ fún ẹ fẹ́ jẹ́rùn ọmọ ẹ bọ sọ̀rọ̀ o. Mọ̀rúfù kí ló dé. èmi máa láì fìrẹ o àwo ti lọ o. ìwọ lọ́hùn ṣé èmi ni alábùkún níbàjẹ́ ọmọ yìí tó ń ṣẹnu yánkanyànkan sọ̀rọ̀ sí báyìí. ó jẹ̀bi o ọmọ ẹni nígbé ni kọlọ̀tà ẹni. ìwọ lọ́hùn ṣàánú mi bá mi wọnú ọmọ yìí lọ ẹ̀mí burúkú ẹ̀mí olè yìí Ọlọ́run bá mi mú kúrò ṣàánú mi bá ń wọnú ọmọ yìí lọ ẹ̀mí mímọ́. tí ń lọ lẹ́sìn mọ́. ó dàbọ̀. ó dàbọ̀. ó dàbọ̀ máa jẹ́. Démọ́lá. Hey, boss. Ava. Larry, I did. Awesome. I dey come. Yo. I beg. Mo na lis ten to wetin I wan follow una yarn.
Now KUDI KLEPTO they come with a boyfriend, they mola and they see how she they come now. I beg, if you know say you get anything we get personal to you, where you love well, make una keep am. KUDI if you carry una head if you know they smart oh. Hey, I dey warn you now. Hey. That same girl that was caught stealing my Christian Dior store the other day. Of course. Oh, let me warn you guys. You better keep your stores. This girl is very, very smart. She's very smart. KUDI KLEPTO, a brilliant thing. Don't underestimate her. Hey guys, are you so sure? I'm for sure. No. They must make me to beauty to look sexy. Like the klepto. I no wish make my enemy feel like that girl. Steve no get life at all. But Dari, come to think of it, wristwatch ẹ tó ní girl yẹn jí ngbà yẹn kò ṣe original Christian Dior, and secondly ojú ẹ̀ ti fọ́. Whether na fake, abi na original, it doesn't really matter. Even if it's broken, used or old, abana. Thank you. Not true you talk, Jare. Wash na wash. Abi no be so. Yeah, a thief is definitely nothing but a thief. Hey! Igbe. Tani ni èèyàn bá tẹ̀ra tànàtà ní ọ̀tàn mi, aná kùnkànlákùn ní wọn. Tó bá ti nǹkan mi, tó tí ìwé tí plápá tètè mi pàtì ìjábò mi, máa pàtì ẹ̀jẹ̀ ni o. Habib, kò lè jí nǹkan ẹ̀. Kò lè jí nǹkan. Yeah. Worry, babe. Don't worry. Mo Charles there. KUDI, what's up now? How you doing? KUDI KLEPTO. No. It is funkified. KK. Okay. Labake ní sùúrù jẹ́ kẹ́mi bá funkify ẹ̀ ní Yoruba language. Aláfọwọ́rá. Ọ̀rẹ́ mi. KUDI, mi fẹ́ kó bọ́dà rẹ nípa nǹkan tí àwọn lesson mate wá sọ lọ́sàn-án ṣó yẹ. Incident yẹn ṣe fresh lọ́kàn wọn torí ẹ̀ lọ́ ṣe ń sọ gbogbo ètò wọn, but you have to promise me that you will stop being naughty too. Huh? Dúnà, ṣé o mọ̀ pé láti ìgbà tá a ti ṣe GC exam over a year ago, ṣé o mọ̀ pé o tiẹ̀ délé mi rí? Mi ò dẹ̀ lè ka iye ìgbà tí mo ti para létí tọ̀dọ̀ yín. Wo tàbá ti kúrò níbí, a jọ ń lọ sọ́dọ̀ mi ni. Demola, mi ò ní lè ṣe lénìí. Mo ní iṣẹ́ tí mo fẹ́ bá mi ṣe ń létí bá ti dé láti ilé. Wo gbàgbé gbogbo nǹkan tó bá fẹ́ lọ ṣe for the next 2 hours, a jọ ń lọ lé ní period. Do you need anything? No. For sure. If you need anything, let me know. Tibo, you really need anything. KUDI? It is either you return that thing there or drop it in this basket and let me pay for it. KUDI. Yes. Ṣọ́n fi ṣí ẹ ni. Àwọn ti fi ṣí ẹ. Bàtà ẹsẹ̀ kan ọkùnrin. Bàtà ẹsẹ̀ kí ló fẹ́ fi ṣe? Ok, tó bá tiẹ̀ jẹ́ pé mi ló fẹ́ rà fún, ṣé ẹsẹ̀ kan ló fẹ́ fún mi ni? Mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ bóyá you need anything, ó sọ pé no. Mi need nǹkankan. Mo rò pé o mean gbogbo promise tó ṣe fún mi ni. Mo mean it. Sincerely, mo mean it. I promise again, I will never. That's what you always say. Ha! Yalo.
àbí. Ṣé wàá pa? Mom sí ńkọ́? Ah, okay. Easy. Welcome to our small house. Make yourself comfortable. I'll be back. Kudi, Mom sitting. Kudi, what is that? You have totally lost your senses. Mom, see, ọ̀rẹ́ mi, ó like this flower vase, so mo ń ṣàlàyé fún about it. That's so. Yes, ma'am. Hey, Joko, you make yourself comfortable. Wow. So, can I meet you? My name is Kudirat Azan. Kudirat Azan. Now tell me, she lover of ceramics, Nene? Not really, ma. But bí mo ṣe rí yẹn, mo were attracted to it. Ni mo wá fi admire ni ma. Oh, okay. Kò lè máa wò just £15 péré ni mo rà the last time tí mo travel to the UK. But not to worry, if you want it, you can have it. No. Mo kàn admire ni, no, nothing more. No, mo fún ẹ ni. Má ṣe yọnu ma. You see? My mom is the most beautiful and nicest woman I've ever known. Sorry. Wọ́n lawọ́ gan. Wọ́n kì í mú nǹkan ní nǹkan mọ́ tí wọn. Maybe that's why she remained beautiful, ageless and peaceful. Thank you, darling. Wọ́n lálàáfíà àti fọkànbalẹ̀. It's nice to meet you. I'm so delighted to see the two of you together. And I also wish to see more of you. Shuri Dewola tó ń wò yìí. Ó jẹ́ ọmọ kan tí ò kì í kọ́rẹ̀ rárá. In fact, gbà tí mo rí ìwà tí ẹ pọ̀, inú mi dùn gan ni. Mom sí, ẹ̀yin ni kọ́kọ́ ni Kudi máa meet o. Àbúrò yín tó jẹ́ psychologist yẹn. Okay. Ó máa meet àwọn náà lọ́la. That would be nice. Inú ẹ̀ máa dùn tó bá rẹ̀ méjèèjì o. Yes, I want her to be part of the family. Ah, fine, she's welcome. Bele my dear. Mo pé Lọ́lá. Jọ̀wọ́. Èmi ni ma. Jọ̀wọ́ mi prepare oúnjẹ tó special fún àlejò wa. No ma. Kí ló dé? Mi ò lè dúró jẹun, mo láti tètè délé. In that case, bá mi prepare wá pack ẹ̀ á máa gbé lọ lọ jẹ ilé wọn. Yes ma. Sí, Kudi, ó máa ń tijú gan, kò kí n lè sọ̀rọ̀. Èmi náà rí, mo rí gbọ́dọ̀ pé èèyàn tó máa ń tijú ni. Wo sori ilé ẹ̀ ló wà o, make her comfortable, ṣé o ti gbọ́? Jẹ́ kí n excuse ẹ̀yin méjèèjì. All right. All right, kọfí làtò, ṣé o ti gbọ́?
kóníyàn sọ fọ nálẹ́ o òun máa mú gàrí tó ń tiẹ̀ wà òun má dà pọ̀pọ̀ àfàìmọ̀ kó ló ẹ̀ má lálẹ́ burúkú àfàìmọ̀ ń rà bọ̀t mo ti mọ̀. yé Kudi yé ìkúnlẹ̀ abiyamọ ìkúnlẹ̀ abiyamọ ayé tùgbẹ́ngbẹ́ gbò Kudi ìlànà ṣayé táyé mi kó ìlànà jọrùn táyé mọ ẹ̀kọ́ lànà ìkànnì ní ìwọ náà ọlọ́run fẹ́ yẹ ọmọ abiyamọ ayé tẹ̀mí kọ̀kọ́ jẹun òun bọ́dà mú kálá yìí máa ṣe o tẹ̀mí kọ̀kọ́ jẹun rà rẹ̀ ṣe ọlọ́mọ àyẹ̀kọ́ ta epo sáàlà mi o ọlọ́mọ àyẹ̀kọ́ ta epo sáàlà mi àlàyé o wọn àwọn olóyìnbó sọ tá yà ń yẹn ta nínú yìí àwọn ìtàn kan ta epo sáàlà yàn láyà ń ta kan ta epo dára yàn wọ́n ti ta epo síbẹ̀ yàn o tààlà yẹn ta yàn tàn ẹ̀ ó ti ṣẹlẹ̀ sùn ẹ̀rẹ̀ yàn ẹgbàá o ní ọ̀kọ̀ọ̀kọ̀ ṣe èrò má jẹun. Wami. Kudi. Kí ló ṣe tó dàbí eégún lé àwọn ọ̀pá tó lábáyé? Mo l'accident ni. Accident? Kò pọ̀ mọ́tò tírélà kan ló kọlu mọ́tò tí mo wọ̀ ni. Allah wọ́n mà jẹ́ kí ṣe táwọn gba owó mi lókù dípa kí yàrá tó ti fi tó lóde. Ilé ọkọ mi. Ẹ káàárọ̀ ma. Káàárọ̀, ṣàlàáfíà ni? Adúpẹ́ ma. Báwo ni night? Very fine, and yours? I slept like a baby. Actually, mo ti wẹ̀ ní yàrá ẹ̀ mi ò rí ẹ, mo ṣe ní kí n wá wẹ̀ bíbá. Mo ní kí n wá study bíbá ẹ ní mọ̀ sí. I have to make you proud by making my JAMB result. And I pray God help you. Amen. Good. Mo fẹ́ wá rí ẹ fún nǹkan kan ni o. Ni mo ṣe ń look round fún ẹ. No, relax. It's not something serious. Oh, okay ma. It's about Kudi. Okay. Oh, okay. Ṣé Kudi yẹn báwo ló ṣe jẹ́ sí ẹ náà? Kudi. Ọ̀rẹ́ mi lásán ni, she's just a friend. Just a friend? And nothing more? I can't deny the fact that mo like her and I have interest in her, but mi ò tí ask her out. Yes ma. Ṣé kìí ṣe Kudi yẹn èyí tó wá sílé wa lọ́jọ́ yẹn? Ṣé kìí ṣe òun ni wọ́n ń pè ní KUDI KLEPTO? Ọlọ́run má jẹ́ kò ń ṣe Kudi tèmi. Orúkọ wọn kò lè papọ̀ ni òun kọ́. Although iṣẹ́ kèmí náà mọ̀ by face. Orúkọ yẹn lásán ni mo kàn fi rò pé bóyá òun ni. Wọ́n dẹ̀ sọ pé àdúgbò wa ló ń gbé. And àwọn èèyàn ròyìn pé ó lé ẹ̀ ó gbóná ju àpáàrà lọ. Ṣé ìwọ náà mọ̀ pé inú mi ò ní dùn tó bá yẹ pé irú ẹ̀dá bẹ́ẹ̀ yẹn ló ń bá ṣọ̀rẹ́? Àmọ́ nísìnyí tó ti ṣàlàyé fún mi, ọkàn mi ti balẹ̀. Nǹkan. Ọlọ́run má jẹ́ ní nǹkan ṣe pẹ̀lú KUDI KLEPTO. Ó lè. No. Ọkọ mi, sórí àlàyé tèmi náà ṣe fún ẹ kò ju wípé mo fẹ́ kó wà careful lọ. Kò ń ṣe pé kò tí ì tó àsìkò fún ọ náà láti lọ́rẹ̀ẹ́ àbí láti wà into any relationship. You are ripe enough, yes, but your education must come first. Ṣó ti yẹ? Trust me, ma. I'll make you proud. Thank you, darling. Yes, ma'am. Thank you. Mo rí pé ìwé yẹn ń worí ẹ̀ gan. Má yẹ kí n disturb ẹ. I need to double up. All right, ma. Bye-bye. Let me see your hands in the air. There you go. Ha, ha.
Wigs on the beats on the mic on. Are you ready? One time for the bit. Oh na na na. Two time for the bit. Oh na 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 na. Are you ready for the bit? Oh na na na. Hey. Are you ready for the bit? Yeah, oh na 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 na. She got the back, she got the front. This pretty girl give me heart attack. She's a big old hit and she no get it. I want to meet her, make we relate. And I love her waist and her pretty face. The way you dance, girl, they make me quit. I want to do, girl, I know you wait. I want to enter, I know delay. Baby, want carry money go, na na. Baby, want carry money go, na na. Baby, want carry money go, carry money go, carry money go. My baby want carry money go, na na. Baby want carry money go, na na. Baby want carry money go, carry money go, carry money go. One time for the bit, oh na na na. Two time for the bit, oh na 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 na. Oh na na na. Are you ready for the bit? Merlin, oh na 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 na. Sexy lady, don't fall. Ani mo ń bọ̀. Me to lose my mind, no a beauty they make me. Pàrìpà arọ má fọ ẹlùkù má kọ ẹlùkù má kọ o arákòròdú pàrìpà. Mọ̀rúfù mọ̀rúfù ayé ẹni tó pààrọ̀ station yìí ò ní dá. olórí burúkú wa inú mi ti dùn pé n ti ń wá kiri látijọ́ èrè ká ní mo mú sọ̀dá ni mo fi gé gbogbo orin ìwọ kan máa bá ń wo ojú ọ̀nà ní sáré ṣe pàpàpàpà. bọ́dà mú kálá yẹn ni kẹ́ máa sọ ẹ mọ̀ sọ fọ dédé irun ọlọ́run ṣẹ̀dá rí Kudi ìdílé náà mi yẹn ìjọ yìí bí mi ṣe mú sọ fún bọ́ ọmọdé ṣe jọ dídá àwọn rèé sọ́fọ kọ́ nílò kó jáde ìbejì máa kí n lè gba ọkọ̀ mú náà kókó fún mi lọ́kàn kí n mú wáyé ọmọ dàbí kí n tún kí ọṣọ mọ. ti Kudi apá òsì nìkan ẹni mú ọkọ̀ lórí burúkú ni ọ ni ṣé irú ẹ̀ láwa sọ ni ṣé ọmọ bá mi sọ ọmọ gbé mi ni mo fẹ́ fẹ́ ni. bóyá ilé ìdí tó kémi ti sàlẹ̀ mú ẹ̀gbọ́n mi rẹ jẹ ẹnu ẹ bá mẹkàn fi kú ọṣẹ àgbà mi kí mo sàlẹ̀ náà kẹ́ ń bọ́ bàtà lẹ́mi rè má wọ̀ ọ́. kémi mo sàlẹ̀ àbẹ kọ́ amókè Kudi. èsì prefer ibi èsì prefer. olórí burúkú ni ọ. èsì prefer. olórí burúkú ni ọ. bọ́dà Mukala èsì ṣé máa mú òkè ẹ̀yin ẹgbẹ́ sókè ra ọ̀ bọ́ ti sàlẹ̀ yẹn eré burúkú gbé sílẹ̀ ra. Mo ń bọ̀. Ani mo ń bọ̀. Táwa ni. Kudi. Àbí ọkọ wọ́wọ́ yìí. Ẹ kújọ́ mẹ́ta oṣù yín rè. Kudi. Tádé àti ọmọ ìkọ́. Wà. Ọmọ ìfẹ́ dàgbà o. Dáàdì wà nílé, mọ́ mi lọ sí ọjà. Ẹ jókòó ẹ jẹ́ lọ pé wọ́n wá. Ojú tó rí yín gbó. Ẹ jókòó mo ń bọ̀. Hakim Lakim. Ẹ̀gbọ́n. Abdulhakim. Bó ní nǹkan? Dáadáa ni. Ẹ̀gbọ́n. Bó ní nǹkan? Dáadáa ni. Àmọ̀rí ọ̀làdúgbò wa yìí sí òsì. Wọn ò torí Ọlọ́run wa o. Nǹkan kan ló mú ní ṣe nǹkan. Owó tí mo jẹ yín òun ni mo kó wá. Ọ̀dà èló ló wá bá mú wánú ẹ̀ báyìí. Gbogbo ẹ̀ ni mo kó wá. Ìní sánlẹ̀ méjì ẹ̀kan náà ni wọ́n san. Allahu Akbar. Ó rí ìròyìn ayọ̀ ló mú wáyé o. Tí máa wo gbèsè gan ti lanú lẹ̀ báyìí gan fèmí náà. Ó lanú lẹ̀ báyìí ni. Àṣé iná máa lè oṣù yìí sọ́rọ́nù. Fàhínà máa lè oṣù yìí sọ́rọ́nù. Lẹ́yìn ìnira báyìí ìdẹ̀kùn lọ́kàn. Ìdẹ̀kùn ló dé yìí o. Tí ò ní bóyá bí ti wú ọmọ. Ò ṣeun. Ṣé ò sí kí ló dé? Wọ́lẹ̀tì mi ni n ò rí. Wọ́n nú mọ́tò ń ta, wọ́n yóò ti gbàgbé ẹnu mọ́tò nù. Wọn ò gbé mọ́tò wa, ọ̀kadà mógun wa. Bọ́yọ̀ lórí ọ̀kadà nù. Bẹ̀wò ti fọ́lọ́kadà lówó. Ọmọ wọn ò fọ́lọ́kadà nù ẹ̀. Owó tèmi tó afẹ́fẹ́ mi kì í ṣe inú ẹ̀ ló fi sí o. Inú ẹ̀ mo kó gbọ́ ẹ̀ sí. Ó tún mú ìròyìn ìdùnnú ó sọ di ìbànújẹ́ nù o. Wò dáadáa wò dáadáa. Ìyá máa fẹ́ mú nǹkan gbà mí ìtọ́jẹ́ pé bòmí ni ó fi sí. Wò dáadáa. Táwa ni ẹjọ́ wá, tá lẹ́jọ́ dé. Èmi nìkan ni. Kudi mo pàdé lọ́nà. Ọ̀pàdé Kudi lọ́nà. Mo pàdé Kudi. Máa ń wá, jẹ́mi wọ́n sáré tọ́lẹ̀tì náà, wọ́n wá. Ní sáré tọ́lẹ̀tì ń bọ̀. Tọ́lẹ̀tì. Kudrat. Wọ́lẹ̀ tó yọ lára Hakim dà. Wọ́lẹ̀. Wọ́lẹ̀ tó. Kẹ́sọ̀, mo wọ́lẹ̀ tó yọ lára Hakim. Mo wọ́lẹ̀ lẹ̀. Insu.
Nígbà mi ẹni sùúrù. A ní mi ò bú. Dẹ́sọ̀! Mo lọ jọ wọlé sára kí. Ojú àbọ̀ yìí. Mi ò mọ nǹkan tí ń sọ. Ó dà! Ní sùúrù. Mọ̀mọ́. Kọ́dà! La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Kuti! Kuti! Oyo ile! La ilaha illallah. Tèmi bá mi. Tèmi bá mi o. Mo fọlọ́kàrà lówó. Abdulhakeem. N ò rí o, n ò rí o. Èyí tí a wá dé báyìí. Mo ti rí. Awu. Mo ti rí. Mo sì wá lórí orí, o sì wá ń dẹ́rù orú ẹ̀. Ó ṣe àwọn orúkún mi. Ó dé orúkún mi o. Nígbà tó ti ní kó ẹ̀kọ́ jarin lọ, ìmọ̀ pé kò pọ̀ jarin lọ náà nù. O gbọ́ ẹ̀kọ́ gbọ́ jarin lọ. Orú o lè mọ̀ mú ọ. Ńlá rẹ Ọlọ́run o. Ṣé àlá mi lóògùn? Ọ̀gbọ́n ìmọ̀ láàgùn owó lápẹ̀ owó burú. Ọba pẹ́ ní ìsìnkú omi ọ̀bọ̀ ta mú yẹn. Ó pé. Ó pé. Mo dúpẹ́. Ẹ̀jẹ̀ tí a máa lọ. Ẹ̀rọ náà àdúgbò wa ó ṣòro falẹ́rìn. O ṣe gan. O ṣe mo dúpẹ́ o. Kọ́ rọra o. Olùsà mú mi. Abúlákẹ̀. Atẹ́gùn ọ̀fẹ́ sí ọba lórí ọ̀kadà. Atẹ́gùn ọ̀fẹ́ sí ọ. Rọra o. Ya Rasulullah. Ya Rasulullah. Súnmọ́ bí o. Súnmọ́ mi o. Dùn mí. Tí bẹ ṣe ń bọ̀. Dùn mí. Ìrọ̀bà ṣe. Gbọ́rùn síbí ọjà rẹ. Díẹ̀ bí inú dùn mí. Ìwọ Ọlọ́run mi nínú àánú àti orí ọ̀fẹ́ ńlá bá mi fi ìyà tó tó ìyà jẹ ẹni tó fi ìwà dójútì nìyí kan mú mi tó bá ku èní tó ku ọ̀la tí ó wọlé sùn Ẹlẹ́dàá mi mú bẹ́ẹ̀ má jẹ́ orí ìdùnnú láti àárọ̀ títí dalẹ́. Ọjọ́ máa tọ́ Instagram láì wájú Ọlọ́run kọ́lọ́run ó forí jìn ọ́ ayé kankan ò sí ọmọ rẹ kò sẹ́ni tí ń sàásì ọkàn wo Kúdírátù kọ́ máa jalè ni bó o ṣe wò yìí ojú kòkòrò ń dà láàmú. Bàbá mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ wọlé mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Bí gbogbo ẹni sọ bí gbogbo ẹni sọ pátápátá àti tọ́ bá tún fẹ́ kí n fi kó àpàtì ń bẹ lára ẹ lókun. Aláàjì. Ìwọ ìyá ló lè má tán o lè tán èmi o ọjọ́ tó bá jalè ń ta tọwọ́ ọlọ́pàá bá tí ọ̀tí ẹ̀ tí ọmọlé níjọ́ náà tó tó mọ̀ kó o ní bàbá torí mi ò bí mo lè ìyá ẹ̀ kọ́ ọ já gangan sí kò wá sanjú gbé wíri tó bí lọ́mọ yìí lọ. Èwo hì. Kí ló dé tó jẹ́ ọmọ kan ṣoṣo tí mo bí ló ń gbèrú ayé báyìí Ọlọ́run? Kí ló dé tí nǹkan burúkú báyìí ṣẹlẹ̀ sọmọ mi? Ọmọ tèmi ló wá jẹ́ gbajúmọ̀ jàǹdùkú olè láàrin àwọn ẹgbẹ́ ẹ̀. Kí ló dé tó jẹ́ bẹ́ẹ̀? Kí ni dé tó jẹ́ ọmọ tèmi láyé ẹ̀ dojúrú? Kí ló dé tó jẹ́ ọmọ tèmi? Batfendafa Kaliyuga Maharaja Batfendafa Kaliyuga. Mo rí ọmọbìnrin kan nínú ọjọ́ ọ̀la ẹ̀ akọ ìrìmọ̀
olórí ni tí yóò máa kó àwọn ọmọ lẹ́yìn rẹ̀ dé ilẹ̀ ìlérí yóò sì fẹ́ ọkọ olókìkí. Kíkẹ́ lọ́mọ akọsínú kádàrá ẹ pé wàá ní ọmọ láyé. Àmọ́ ó gba ọ̀pọ̀lọpọ̀ sùúrù nítorí pé àsìkò rẹ̀ ò tí ì tó. Ẹ̀sìkìsà, àsìkò mi ò tún tí ì tó báyìí. Ọdún keje tí mo ti wà nílé ọkọ rèé tí mi ì tí ì bí ọmọ. Àsìkò mi ti tó. Ẹ jọ̀ọ́ sà, àwọn fámílì ọkọ mi ò fi mí lójú balẹ̀. Ẹ bá ń wá nǹkan ṣe sí. Arábìnrin, ẹ̀sìn wo ni tiẹ̀? Mùsùlùmí ni àbí ìgbàgbọ́ tàbí àbáláyé? I'm a Christian, onígbàgbọ́ ni mí sà. Kí ni àwọn olórí ìjọ yín sọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Nǹkan tó ń sọ fún mi náà ni pé màá bímọ, pé kí n ṣe sùúrù. Lọ dúró de àsìkò Ọlọ́run. Ẹ̀sìkìsà, ẹ jẹ́ kí n sọ fún yín. It's true I'm a Christian. Ọkọ tí mo fẹ́ àáfàá ni. Òun wọ́n sọ fún mi pé màá bímọ, pé kí n ní sùúrù. Ṣùgbọ́n àwọn fámílì ẹ̀ ò fi mí lójú balẹ̀. Ẹ bá mi wá nǹkan ṣe sí. Kíkẹ́ lọ́mọ, ọlọ́gbọ́n kan ò ta omi ní kókó. Tí o bá ní kí n bá ọ dọ́gbọ́n sí i, kí a fa ọmọ yìí wáyé ní tipátipá láì tó àsìkò rẹ̀. Manubangafa subadra ó léwu. Ewu tó sì lè kó bá ọjọ́ ọ̀la rẹ ni. Ìbá dára kí o ní sùúrù lọ́pọ̀lọpọ̀ kí o má bàa kó wàhálà lórí ọmọ. Ẹ wò, wàhálà wo ló tún lè le ju pé kéèyàn wà nílé ọkọ kó má bí ọmọ fún odidi ọdún méje. Ẹ̀sìkìsà, ẹ jẹ́ kémi náà tiẹ̀ rí kan bíi kí n tiẹ̀ rí nǹkan ṣe wàhálà lé lórí. At least àwọn èèyàn á fi nǹkan kan pè mí. Tí n bá ṣe wàhálà, máa mọ nǹkan tí mo ṣe wàhálà lé lórí. Skandi tamguna dambaja. Àṣìṣe bó ṣe fẹ́. Ṣé lóòótọ́ sá? Ṣé lóòótọ́ sá? Ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ yé mi ní o, ìwọ Ọlọ́run. Àjọ foríjì mi. Wípé mi ni mi ò dúró de àsìkò ẹ. Dájúdájú, èmi ni mo fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sọmọ mi. Mo fi àìnígbàgbọ́, mo fi bà ti ọmọ mi jẹ́. Mo ní láti gbọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ kí n dẹ̀ tún gbọ̀pọ̀lọpọ̀ àdúrà sí ìwọ Ọlọ́run fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ọlọ́run kó lè dáríjì mi, kó dẹ̀ gba àkóso lórí ayé Kúdì. Pẹ̀lẹ́ 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 pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Ìyá. Bàbá yìí. Kí ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi yìí? Pẹ̀lú gbogbo ìbádà àti iṣẹ́ ládá tí mò ń ṣe, síbẹ̀ ojú mi rí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ lórí ọmọ. Ṣé ẹ̀ṣẹ̀ mi ni àbẹ́ṣẹ̀ ìyá Kúdí tàbẹ́ṣẹ̀ àwọn òbí tó bí mi lọ́mọ ló fà lébù lórí ọmọ tí mo bí? Ẹ̀yin ìyá, ẹ ṣé o, ẹ ṣàánú mi o, níbi mo rúgbédé tí mo ta gbòdé. Ẹ má jòjú ó tì mí o, wàhálà ìdààmú ẹ má jòdé báwọn ọmọ mi o. Epo nìrọ́jú ọbẹ̀ o, ẹ jẹ́ ọ̀rọ̀ mi pẹ̀sẹ̀ o, ní gbogbo bí mo táwédé tí mo rúgbédé o. Ẹ jẹ́ mi tèmi náà ogún o. Ẹ̀yin ìyá o.
olówó orí mi ọkọ mi báwo ni ilé kéwù tó ní. alihamudulilayi ma. orí mo ti bọ́ sí oúnjẹ ẹlẹ̀ kọ́ wá lọ jẹun. màmá ẹ wá kí ló dé tẹ̀yìn ò jẹ́ mùsùlùmí bí àwọn òbí mi tó fi jẹ́ pé irú nǹkan báyìí lẹ́yìn sí. ọmọ eke tó bá béèrè ìbéèrè ó fẹ́ di ẹ̀gbọ́n ni òòṣà yìí ló ni mo bá lọ́wọ́ ìyá mi tí wọ́n fi lé mi lọ tí mo sì ń sìn tí sì ń gbọ́ tèmi. ìyá rẹ ó ti lóun ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn kò bí mi nú o ṣùgbọ́n ó tó mi sìn. màmá ẹ lè fi irú àwọn nǹkan tẹ́ ẹ̀ ń sìn kẹ́ ẹ fi sílẹ̀ tẹ́ ẹ bá gbọ́ lọ́n gbọ́ kò sí wàhálà kankan fún yín mọ́ torí nílé ke wa àfọ àwa jẹ́ kó yé mi pé ẹnikẹ́ni tó bá ti ń bọ òrìṣà inú náà jáàná mọ̀ nílùú wọn máa ń padà gbẹ̀yìn sí. àfíìsì wọ́n mọ̀ pé wọn ò sọ bẹ́ẹ̀ lé kéwù rẹ àsọdùn ni níwọ̀n ìgbà tí mo bá ń bẹ láyé èyí tèmi ọmọ sì ni o yóò sì mọ gbọ́ tèmi. ẹ wò màmá èmi ò lè sin òrìṣà kankan o mi ò tiẹ̀ nígbàgbọ́ nínú àwọn nǹkan burúkú tẹ̀ ń sìn rárá ẹ jẹ́ gba ànábì Muhammad sallallahu alaihi wasallam sínú ayé yín kẹ́ gbogbo nǹkan tẹ̀ ń sìn sílẹ̀ ẹ wò tó bá ti di ìdájí ọ̀la màá wá jí àwùjọ ń lọ sí mọ́sálásí ni o. kò yí ọ ní níwọ̀n ìgbà téèyàn bá ti gbogbo téèyàn bá ń sìn tó bá ti nígbàgbọ́ nú ẹ̀ títí ń gbàdúrà tí ń gbà àtẹ̀yà táwọn òbí rẹ̀ ń ṣe wọ́n ń gbàdúrà tí ń gbà ń bẹ̀ ibi tèmi ti ń gbàdúrà tí ń gbà ni o èmi ò ní kankan tó o ti gbọ́ tèmi ọmọ sẹ́nu o. Ọlọ́run á dárí jìn. yóò jó pátápátá ni abẹ́ẹ̀dẹ̀ rí kíní burúkú nígbà tán láwọn ń sin irú ilé kó sọ̀rọ̀ kó tiẹ̀ pariwo wọn láwọn ń sin ilé gbòtò kan sin ọlọ́run ọba wọn lélẹ̀ láwọn fẹ́ máa sìn ní ni màá fọ gbogbo ẹ̀ ni màá jóná tán bí òjò náà tó tún jó rádaràda. Mama, kí ló dé sí òsì gan? Mama, kí ló dé? Ọ̀sà mẹ́ẹ̀. Mama, ọ̀sà ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ wá sí ọ̀sà. Ẹ mọ̀ ń ṣeré ni màmá ẹ wá sí ọ̀sà yín tí ó màmá ẹ̀ sí ọ̀sà. Mama ẹ dìde. Mama, ẹ gbà mí o. Mama, ayé mi ti ta. Mama ẹ dìde ọ̀sà. Mama ẹ jọ ẹ dìde. Allah ó dáríjì mí. Ọmọdé mi ń gbà náà. Mi ò mọ̀ pọ́rọ̀ ẹ̀sìn ta kókó. Àti pé wọ́n Ọlọ́run gan ò ṣe é gbèjà. Ó tó gbèjà ara rẹ̀. Ká ní mi ò lọ dáná sóò sa mọ̀mọ́. Bọ́kàn mi ò bá mọ́ báyìí. Ọlọ́run jọ̀ọ́ o. Foríjì mi o. Tó bá jẹ́ pé ìwà tí mo gbọ́dọ̀ tó náà ló dà ṣiṣẹ́ níwájú rẹ̀. Ọlọ́run dáríjì mí lẹ́ẹ̀kan sí. Nítorí mo ti ṣàṣìṣe tó pọ̀ gan wájú rẹ̀ o. Mo fẹ́ yàwó tó jẹ́ lẹ́sìn ìgbàgbọ́ nígbà tẹ́sí ò tí ìmúlẹ̀ ló ka àyà tèmi. Àmọ́ lẹ́yìn ìgbà tí mo dàgbà nínú ọgbọ́n àti mọ̀ tó ń tòye ó wá yé mi dáadáa. Mo fọ̀rọ̀ ẹ̀sìn lọ ìyàwó mi àmúkọ̀ ó lóun ò lè bá ṣẹ̀ṣẹ̀ tí mò ń sìn nítorí pé kò sí nínú àdéhùn ìmí àdóhùn bẹ́ẹ̀ kò sì parọ́. Allah kò ju àna rẹ̀ sí mi o. Wá tún lé ayé mi tó sí dáadáa. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí kò yẹ fi kú dìbà mi jẹ́. Of course I am. Anyway, kò jọ mí lójú nítorí mo mọ̀ pé o máa score higher mark jù mí lọ. Yeah, it's obvious pé Kudirat Hassan ó brilliant ju Ọláyẹmí Adémọ́lá lọ. Mo ti ní kó yé máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́. Àtìgbà tó ti bẹ̀rẹ̀ sí study pẹ̀lú mi mo ti realize pé ìwọ náà ti improve.
We might be in for a big surprise. Nígbà tí JAMB results bá máa jáde, you know. Okay. I believe you. Our birthday is in 3 days' time. How lè ṣe fẹ́ celebrate ẹ̀? Báwo lèmi ṣe fẹ́ celebrate ẹ̀? Àbí báwo ni ìwọ náà ṣe fẹ́ celebrate ẹ̀? Èmi? Nothing much, nothing big. Mo kàn fẹ́ wá pẹ̀lú èèyàn kan ṣoṣo ni. Someone so close to my heart. You know, in a very cozy and beautiful area. And with that, Demola to celebrate birthday. And who is this special person? Òrékelẹ́wà kan. Ọlọ́gbọ́n tó fi ìwà kún ẹwà. Kudi, she is so beautiful. You know, she is a nice piece of girl's handiwork. Tí wọ́n gan bá rí, wà trip pé ọmọ ló dùn tó yìí, ọmọ ló tán síbẹ̀ yìí. Seriously. Kò lórúkọ méjì ju Kudirat Hassan lọ. Oh, serious? It can't be my Kudirat Hassan you're talking about now. No. Orí lásán lèmi àti ẹ̀ now. Oh, Kudi, mo ní confession kan láti ṣe fún ẹ. Kò ń ṣètòrí pé a jọ share the same birthday. Àbí torí pé a jọ fẹ́ study the same course ní university. Ni mo ṣe jọ́rẹ́ o. It is because of the feelings I have for you that I cannot even explain it myself. Oh, and the time that we just spent together, ó ti jẹ́ kí n mọ̀ pé obìnrin gidi ni ẹ́. Obìnrin gidi tọkùnrin lè fi yangàn. See, Kudi, will you date me? Yeah, no. Sorry, no. No. I'm not good enough for you. Demola, you know now, Kudi mani. No. Jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ. Ṣorí, mi kì í ṣọmọ ọwọ́. Mo dẹ̀ mọ nǹkan tí mo fẹ́ àti nǹkan tó dáa fún mi. Kudi, it is you I want. I love you. I can't deny it. See, call on Mamuwa. You are going to be my future wife because I'm crazy about your person. Wo, ìtọ̀ ń gbọ̀n mi. Jẹ́ kí n lọ empty bowel mi. Ó dà pé mi ti ẹ̀ ríran mọ́gun sí. Love kẹ̀. Ó ti ń lọ tọ̀nà. Má ṣe nǹkan o. You're talking about love. Fẹ́ lọ tọ̀. Kí èmi àti ẹ máa sọ̀rọ̀ nípa relationship nsìn. Ó dàbí kí àwọn ọmọ ìkókó máa sọ̀rọ̀ nípa economic crisis. See, I have something for you. Yeah. And this is for you. Demola, are you out of your mind? I'm not. Ilé ti pọ̀jù fún mi náà, mi ò lè gbà lọ́wọ́ ẹ̀, ó ti pọ̀jù. Owó mi ni mo fi rà fún ẹ. Just accept this as my own way of saying happy birthday in advance to a dear friend. Demola. Thank you. Ti pọ̀jù náà. Hello. Sorry to disturb you. I just wanted to ask if you saw my spec on the restroom basin earlier on. Your specs? Yes. No, I didn't. Excuse me, miss. What is the meaning of this? Why don't you go back to that restroom and check whatsoever it is that you're looking for? Hey! I thought Jen and me and this chick there inside that restroom earlier. Then go back in there and check whatever you're looking for instead of accusing this beautiful one here. You know what?
To cut the long story short, tell her to give me her purse. Let me check it. Let me check her purse. Kudi. Ṣé o mú nǹkan tó ń wá? Mi ò mú. O mú nǹkan kan. Wàláhì mi ò mú. O mú nǹkan kan. Kudi. Eh? Gbé pọ́ọ̀sì ẹ̀ fún. Eh? Gbé fún. Jẹ́ kó mọ̀ pé kò sí nǹkan kan tá à ń hide. Give her the purse. Kí n gbé fún. Yeah. And if you do not find what you're looking for in that purse, you are going to rot in jail. Ooh. I think I like this. Beautiful man. Let me have it. Yeah. Fast. Look at what I found. I found my spare in that purse. Mister, don't you know you're so cute, strong, and too defending to be dating a terrible thief? A terrible thief that will end rotten in jail. And you, my dear, that was really beautiful. But you know what? That wasn't good enough. I won't tell you not to steal again. But I would advise you to stay away from this sweet young man. You don't want to put him into more trouble, do you? Answer me, do you? Excuse me. See, I love you so much, but I can no longer bear this pain. If you wouldn't stop this embarrassment, Tọ́mọlájọ, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Okay. Despite what we're going to share, I will still give you your second gift. Ṣé kò ṣe nǹkan tó wà rí? Are you out of your mind? Báwo ló ṣe máa mú nǹkan tí mo fẹ́ fún ẹ? Are you insane? True love, true love, true love. I will show you true love till my dying day. Call me on your call it my way. Call me on your kí wọ́n máa sọ. Call me orúkọ yóò kàn lè pè ọ́. Ẹ ṣeun, ẹ ṣé mo dúpẹ́, Àwárí yẹn bá mi. ẹ kú ìtọ́jú mi. Ẹ ṣé mo dúpẹ́ o, gbogbo ìnira tí mò ń fún yín látìgbà mo ti ṣojú yìí náà. Ẹ ṣé mo dúpẹ́, àmọ́ tọ́jú ẹ̀yin náà, ẹ̀yin ráàárẹ̀ o. Àmín. Àṣẹ bá mi. Àṣẹ bá mi. Àṣẹ o. Ẹ má ríra yín bí ìnira sí wa lọ́rùn. Ṣebí ẹ̀yin lẹ bí wa,
kò wá sí bó ti lè wù kórí à ń láti ṣe bí ọmọ sí bàbá sí yín náà ni àbí aṣojú ṣe rí wá nì. bẹ́ẹ̀ni a gbọ́dọ̀ ṣojúṣe ẹni. mélòó mélòó ọmọ tí ọ̀ràn tí ilé débi pé yọ ọ̀ràn tí òbí ṣùgbọ́n lọ́wọ́ pé ti yín ó rí bẹ́ẹ̀ ẹ̀ tí ẹ̀rù tàwọn ìyá ayé pàfẹ́ra mọ́ ṣe lẹ dúró tì mí gbágbágbá tẹ̀ ń tọ́jú mi ẹ̀nà ọ̀rọ̀ ọmọ kẹyìn o ẹ̀ ní sáàárẹ̀ o àṣẹ bá mi. ẹ̀ rọ̀ ọmọ kẹyìn aṣọ ìgbàlódé nìyí abẹ́ rí yanranyanran ni ọ̀pá mi ìtọ́ni. tí a bá ń ra yẹn wá filẹ̀ síbi. ìbú ọmọ rẹ̀ ọ̀rọ̀ tí ń dán bọ́rọ́ ni tó mo dúpẹ́. síbẹ̀ náà ètò ẹwàrà yìí ọ̀wà pọ̀ jù bẹ́ẹ̀ ti rówó rà wọ́n àbẹ́ wá ṣiṣẹ́ mi tí wọ́n mọ̀ sí ni. bá mi ẹ wò bá ọmọ rẹ̀ fún ṣẹ́rí náà kọ̀ọ̀kan ẹ jẹ́ ká máa dúpẹ́ náà wọ́ ọlọ́run rè tẹ́ ni ṣẹ́rí bọ́dà mú kálá ìmọ̀ṣẹ́ jókòó yẹn ṣé òun kan ti àwa méjèèjì bá a ṣe mí lọ ra àdìrí bí wọ́n ti ń ta bàbá ìjẹ̀bù ìyẹn kí ọ̀sìn kékeré kásọ̀fọ̀ káyà bá a ṣe wọ́ bẹ́ẹ̀ àfi gbà sáàrí 22-24 ṣíngù wọn gbé wa dárẹ́tì káyì tàtàn àyè wọn bẹ́ẹ̀ sì ń pẹ́ ní níjọ́ kejì bọ́dà mú kálá mi kan pẹ̀ nìṣú bọ́dà mọ́rùfù báyìí la bá wọn àti jẹ ìyẹn ra contribute dédé owó yẹn sọ̀fọ̀ irọ́ o mú ọ̀pá aṣọ méjì kéèmù mú ọ̀pá aṣọ mẹ́ta ọ̀pá ìṣáàdùrà sọfọ káàmú ẹnu ẹ fi máa tilẹ̀ dáadáa torí sọfọ igi ò lè kàn láti ẹni táìmù ràfi sọfọ kẹ́ ń lo strongy tick rè jẹ́ sọfọ iron stick ńlá ìyẹn ràfi ra yẹn bàbá jẹ búra jẹ bá mi. ó ṣeun bàbá àjẹbú lẹ́ta bẹ́ẹ̀ ni bá mi. káre ẹ̀yin ọmọ ewéjewé ọmọ ìbájọ́gbà ẹ̀nà ọ̀rọ̀ ọmọ kẹyìn o ẹ̀ sì ní sàárẹ̀. Marufu. Bá mi. Mukaila. Ẹ̀gbọ́n bí ẹ ti kó lọ́mọdé ẹ̀ náà sọ méke mánu ohun gbogbo ló sì nígbà àtàkókò tiẹ̀ tó ní bí àsìkò tó yẹ kéèyàn ó ṣe wọ́n mo wá fẹ́ kẹ́ ẹ wáṣẹ́ gidi sí níṣẹ́ tó lówó lórí sàn án tó ṣe rí máyàn àbí mo fẹ́ kẹ́ ẹ wáṣẹ́ sí èyí ni ó jẹ́ èèyàn lè ní fọkànbalẹ̀ àti níyàwó àtọmọ ṣe gbọ́ mi yé tó wù lọ́kàn nù. bá a mọ̀ wí fún ẹ wò àti dúpẹ́ náà ọlọ́run nítorí sọ fún ọlọ́run tí bá mi rí iṣẹ́ rẹ̀ dá ẹ wò bá mi ẹ má dènà pẹ̀lú ṣe rí mi gan fúnra mi ọpẹ́lọpẹ́ àwọn bọ̀dà rẹ̀ ládùúgbò wọ́n ti ń kọ́ mí ní iṣẹ́ o mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yahoo wọ́n kì í bá ṣe freedom wáyé kí n bá lọ sí conjunction of presidency kí n jẹ owó àyè gbà lérè má kọ́kọ́kọ́ kí n bá kọ́lé máa ra mọ́tò rẹ̀ dárí ara mi olóṣì Honda bullet rejection for right ń hà but kò sí ti rìmbà rónù sí ọ kí n lè tọ́jú bá mi o àkọ́ra vibu tunu ẹ́ èsì ẹ̀ ń pariwo dẹ̀ màá sọ fọkọ́ náà kan máa gbé wọn ẹni dàbí ti ọ̀nà kan rejection for wọ́n ṣiṣẹ́ ní orúkọ rẹ̀ ṣe yẹn pọ̀. ìwé tó pè yàwó. ono orí gidi gan iṣẹ́ rẹ̀ gba yìí ń hà o dédé ènìyàn rẹ̀ mọ́ nígboro iṣẹ́ ọlọ́run jogún mi ń hà wọ́n sọ fún wọn akọ mi dáadáa o. ẹ wo bàbá Mukaila èmi ò tí ì mọ iṣẹ́ tèmi fẹ́ ṣe báyìí mo tẹ̀ fẹ́ rò ní tí bá ti mọ iṣẹ́ tí mo fẹ́ ṣe òun jẹ́ gbọ́. Mukaila ọgbọ́n bí ọjọ́ ti lọ mo rọ̀ gbájúmọ́ṣẹ́ kan ọ̀rí kí n má wulẹ̀ ṣègbè fún ọ ò lè fẹ́ mọ tí ẹ ń pè ń kúdí ọmọ àfíìsì kì í ṣe ìyàwó tó lè fẹ́ ṣùgbọ́n sáwọ̀ náà kọ́ wáṣẹ́ gidi ṣe kó lówó lọ́wọ́ èyí ni ó fi fọkànbalẹ̀ lẹ̀ téèyàn ó fi wá di gbajúmọ̀ láàrin ìgbà ní tó níyàwó lọ́mọ tó dáa fẹ́gbọ́ tọ́ka mi fẹ́ nù. ó ti yé mi. tẹ̀tí mi ti rí iṣẹ́ gidi náà wọ náà iṣẹ́ rẹ̀ dá.
I'm sorry for coming late. It is better to come late than being the late. Oh. Happy birthday, Kudirat Hassan. Happy birthday, Ademola Olayemi. Kudi, Shuri, mo ti ro gbogbo ẹ̀ dáadáa, and I've decided to tolerate you with your shortcomings, pending the time that you will change for good. See, I love you so very much, and gbogbo nǹkan tó wà lára mi can't explain how I feel. See, me ò care about your shortcomings anymore. Yes, because I know that someday our méjèèjì a máa overcome it. See, the truth is, ìfẹ́ lágbára gan. Ọlọ́run nìkan dẹ̀ ló mọ reason tó fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn sínú àwọn ẹ̀dá. Yes. And I got something for you. Take it. Wojú kí ni mo fẹ́ sọ fún mọ́mí àti dádì mọ̀ràn bẹ́ẹ̀ mú tún lọ jí ni. Kò lè tó yẹn. Wọ́n bá ní pé gbogbo ló ti rí. Tell them I give it to you. Tí wọ́n bá dẹ̀gbẹ́ gbọ́, tell them to call me. Simple. Have it. Please. It's for you. Thank you so much. You're welcome. Mo really appreciate it. Okay. Oya o. Nǹkan tó fẹ́ kémi fúnra mi appreciate dàbá yìí. Nǹkan tí mo mú wá fún ẹ kò tó ilé rárá. I can't even bring it out. I don't mind. Kò bá jẹ́ 1 naira ni. I don't care. It will still mean a lot to me. Let me see it. Wow! Are you serious? This is my favorite. Oh wow! Thank you. I love it. Thank you so much. Hey, you know I can't wait to start eating it. Thank you. You see, aren't you going to join me? Nǹkan mi ló mo rà fún ẹ tó tún ní kí n jẹ ń bẹ̀. So part of the love now. Let's share. No, please, it's all for you. This is so sweet. Mola, Jésù. 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 No, Jésù. 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 Olúwa. Olúwa. Mama jẹ́ Jésù. Mama jẹ́ Ádámù. Mama jẹ́ Ádámù. Olúwa. Mama bí ọ. Mama jọ. Jésù. 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 Ẹ káàsán. Ẹ káàsán. Mi ò kì í ṣe oníbàárà. Ọ̀rọ̀ pàtàkì kan ni mo fẹ́ bá yín sọ. Ọgbọ́n ni orúkọ mi. Ayé ọ̀tọ̀ wo ni mo dẹ̀ ti wá. A kọ́ wípé èèyàn ńlá ò ní o máa jẹ́ nílé ayé. Àmọ́ nítorí àwọn nǹkan tí o ti fi ọwọ́ ara ẹ̀ fà àti nítorí àwọn nǹkan tí wọ́n fúnra rẹ̀ ti rí ara ẹ̀ bọ̀. Nípa ìdí èyí,
máa kú láìpẹ́ ọjọ́. What is this? Well, Kudi, mi ò fẹ́ kó listen sí gbogbo nǹkan tẹ́ni yìí sọ. He is a lunatic and it is obvious that he is insane. Yálò, gbọ́. Àbọ̀rọ̀ tó fọmọlúàbí. Ìbá dára kẹ́ wá àtúnṣe sí. A kọ́ wípé èèyàn ńlá ò ní o máa jẹ́ nílé ayé àmọ́ nítorí àwọn nǹkan tí o ti fi ọwọ́ ara ẹ̀ fà àti nítorí àwọn nǹkan tí wọ́n fúnra rẹ̀ ti rí ara ẹ̀ bọ̀ nípa ìdí èyí máa kú láìpẹ́ ọjọ́. Kudi. Báwo ni? I'm fine, thank you. O ṣé. Kudi, dákun mo mọ̀ fẹ́ rí ọ fọ́rọ̀ kan wà ní. Wọ́n ń pè ọ́. Hello dear. Ẹ káàsán mà. Kudi náà ló ń sọ̀rọ̀ mà. Níbo? Mo ti ń bọ̀ báyìí. Mo ń bọ̀ nsìn. Tí ò sí. Kudi. Wá! Tó bá fẹ́ bó bá lówó ká lọ sẹ́ńtà kó wá lọ pé ká bọ́ sanwó. Are you okay any problem? Bó bá lówó lórí kájẹ ká lọ bí sẹ́ńtà á sanwó. Kí ló ṣẹlẹ̀? Dẹ́bọ̀ ti géètì. Wá! Kí ló ṣẹlẹ̀? Kudi! Kudi! Ọmọ yìí ní gbéraga o. Onígbéraga. Pẹ̀lú bí mo ṣe múra tó yìí, kò tiẹ̀ wojú mi pẹ́ méjì. Iná lílọ ọmọ rẹ kò padà yá gbẹ̀yìn. Báyìí ló gbà mí ò ní gbàbẹ̀ láíláí. Kó má yẹ kó fẹ́ lọ pàdé ọkùnrin ni. Mami, mo ti sọ pé má sunkún mọ́. Ẹkúnkẹ́, rárá o, èmi ò sunkún o. Mi ò sunkún o. Àmọ́ mo ṣàmọ̀ ìpín lágbára Ọlọ́run. A máa overcome àìsàn tó ń ṣe ẹ́ tá a mọ̀ dí. Ẹni ọkọ mi, pẹ̀lẹ́. Mọ́mí, kí ló ṣe? Kudi bí mo ṣe rí nìyẹn o. Nígbà tí ọmọ mi sùn lánàá kò sí nǹkan tó mú o. Orí ò fọ́, ẹ̀dọ̀ ò dùn. Jíjí tá a máa jí láàárọ̀ ìlà bàbá kun ẹ̀ torí gẹlẹ́tẹ̀. Lèmi àti mo pé bá gbé wá sí hospital wọ́n dẹ̀ ti admit ẹ̀. Láti ìgbà tó ta ṣe dé hospital, àwọn dókítà sì ń sá káàkiri àròjútu nǹkan tó ṣe é. Mami. Ọkọ mi. Kudi. Àsìkò ti tó báyìí. Kò dẹ̀ sí nǹkan tẹ́nibọ̀dì lè ṣe sí. Adémọ́lá jọ má sọ̀rọ̀ bẹ́ẹ̀. Kudi. Yes. That man, that weird man, he was right about me. No. I agree with coincidence. That man is a fraud. This is just a coincidence. Fraud ni man here now. You can't be thinking like that now. No.
Okay, mommy. Promise me you'll pass your JAMB exam. And you will go for the course you want to study. What nonsense are you saying? Shuri, Bashiwai, Ajoma sit for exam yeni. Ajoma pass any, Ajoma enter into the university. No now. Don't give up like that. Mommy, ẹkún ò sọ ọ̀rọ̀ tó wà lẹ́yìn o. Àdúrà ní ká yá máa gbà fún Démọ́lá báyìí. Ẹkún kọ́ ni ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Èmi fẹ́ sáré dé ibì kan. Màá tún padà wá check yín. Kò burú ṣe, má pẹ́. Ó ṣeun. Lọ. Dókítà ní kẹ́lẹ́ bí sáwọn. Ọkọ mi mú ọjọ́ sẹ́yìn lọ yóò sí dókítà. Ó ti gbọ́. Lọ. Doctor, kí lẹ mean pé result test ọmọ mi ò read anything? Madam, mo fẹ́ kí understand pé result kò show opinion wa. And nǹkan tá carry out lára ọmọ yín ló generate result yẹn. See, I am not an illiterate. And I understand every bit of what you have just said. Nǹkan tẹ́mi fẹ́ mọ̀ nsìn ni pé kí ló dé tí o fi ní read anything nígbà tí gbogbo wa lajú wálẹ̀ tàbí abnormal condition tọmọ yẹn wà. Unfortunately, ma, mi ò lè dáhùn sí question yẹn. Ẹ wò, pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń charge níbí báyìí, I expect you guys to have a special way of talking to God to heal your patients. Madam, I'm gonna run more tests on him. And tí a bá rí nǹkan tó ń ṣe, ní choice than to discharge him. Or carry first to any specialist hospital tẹ́ bá prefer. Hey, Ọlọ́run. Hey. Ọgbọ́n, kí ló ṣe fún ọ̀rẹ́ mi? Ó sọ àwọn ìsọkúsọ kan sí wa lánàá and now he's on a hospital bed with a swollen stomach. Kí ló fi ṣe Démọ́lá Mr. Gbọ́kọ́gbọ́? Mi ò ṣe kókó fún. I'm sure you're a wizard and you're here to frustrate us. Wo, tí o bá tú ọ̀rẹ́ mi sílẹ̀, má jẹ́ kó gbà wípé o ṣiṣẹ́ ṣe. Má jẹ́ kó realize pé o ṣe mistake tó fojú kàn wá. Mi ò kì í ṣe oṣó. Ìlú alálà ni mo ti wá. Aríran sì ni atọ́nà mi. Èmi fún ara mi máa ń ríran sí àwọn ènìyàn tí ó pọ̀. Àmọ́ mi ò lè ríran sí ara mi. Òṣùpá méjì ló dé báyìí tí mo ti wà ní òde ayé. Máa ń wá sínú ọgbà yìí dáadáa láti ronú nípa olólùfẹ́ mi. Ọgbà ìjọ ibi tí mo ti rí rí. Quit the drama, Mr. Man. Ṣọ́dẹ̀ ló pè mí ni, mo ní kó tún Démọ́lá sílẹ̀, kí ló kọ́ pẹ̀lú gbogbo story tó ń sọ yìí náà? Ìwọ gangan ló mọ̀ nípa nǹkan tí ó ṣe Démọ́lá. Allah, ẹ̀bẹ̀ mi máa rẹ̀ o sí ọ. Ògo ayé ọmọ mi má ṣe jẹ́ kó di tìjú. Ògo ayé ọmọ mi má ṣe jẹ́ kó dàlébù. Káyé má fòlè ṣọmọ mi, àrùn tí kò gbóògùn ni. Ẹ̀bẹ̀ mi máa rẹ̀ o, abiyamọ ọ̀run. Báwọn abiyamọ bá ń fọmọ yangàn, má jẹ́ kí tèmi di tìjú o.